Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí agbábọ́ọ̀lù Paul Pogba àti mọ̀lẹ́bí ẹ̀. Mo fẹ́ fi ọ̀rọ̀ wọn ṣe case study kí àwọn èèyàn náà kí a lè rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúwàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúwàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí agbábọ́ọ̀lù Paul Pogba àti mọ̀lẹ́bí ẹ̀. Mo fẹ́ fi ọ̀rọ̀ wọn ṣe case study kí àwọn èèyàn náà kí a lè rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. Fún gbogbo wọn tí ò bá ní oore ọ̀fẹ́ láti mọ ẹni tí Paul Pogba jẹ́, agbábọ́ọ̀lù ni tí ó dẹ̀ ní oore ọ̀fẹ́ láti play ní Juventus àti Manchester United. Àmọ́ láti bí ọdún méjì sí sẹ́yìn báyìí, ó ti ní àwọn ìdojúkọ kọ̀ọ̀kan. Ṣàdédé ni tó tẹ̀ jẹ́ pé lára ìdojúkọ yìí, at the moment bá ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti banned ẹ̀ pé kó má gbá bọ̀, wọ́n fún ní banned ẹ̀. Next year 2025 ni banned yẹn máa pé láti bí almost over ọdún kan báyìí. Àmọ́ bí last 2 weeks, ó yẹ kí n tẹ̀ ti sọ̀rọ̀ yìí ti pẹ́. But bí last 2 weeks ni adédé gbọ́ tí ìròyìn kàn pé ẹ̀gbọ́n ẹ̀ tí ẹ̀ náà ń gbá bọ́ọ̀lù pé wọ́n ti sentence ẹ̀, Matthias Pogba. Ẹ̀gbọ́n ẹ̀ ní òun náà ń gbá bọ́ọ̀lù, àmọ́ òun ò gbá bọ́ọ̀lù ní big club bíi Paul Pogba, pé wọ́n ti sentence ẹ̀ ní 3 years. Wọ́n dẹ̀ ti banned ẹ̀. Ó ti ní oríṣiríṣi ohun tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn wá tí àwọn èèyàn tá a ti gbọ́, àmọ́ tí ẹ̀sùn tó kà sí lẹ́sẹ̀ ni wípé òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀, ìyé ẹ̀gbọ́n Pogba yìí, pé òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n lọ gbìmọ̀ pọ̀ láti kidnap àbúrò ẹ̀. Ọmọ ìyá ẹ̀ ní o lẹ́ni tá à ń sọ yìí pé wọ́n kidnap Paul Pogba tí wọ́n dẹ̀ gba ransom owó lọ́wọ́ ẹ̀. Ọmọ France ni wọ́n, France ló ń play fún, dúdú ni wọ́n, tí wọ́n gbowó. Ó dẹ̀ tún ka oríṣiríṣi àwọn ẹ̀sùn míì ní èyí tí a bá ní ká fojú wò. Ohun tí ò dáa rárá lélẹ̀, ohun tí ò dáa ni. Ọmọ ìyá, ọmọ bàbá, kódà kó jẹ́ ọmọ bàkan, kódà kó jẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́, téèyàn ò bá lè ní ayọ̀ ọkàn débi wípé èèyàn láti wá máa ro ibi síyàn téèyàn àti èèyàn bá jọ ń ṣe. Tá bá rí pé nìyí àbí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀, pé Ọlọ́run ò fi àánú wa sí ojú ẹni bẹ́ẹ̀ bí à ń expect kéèyàn ṣe wá lóore. Tàbí rí pé Ọlọ́run ò fi àánú wa sírú èèyàn bẹ́ẹ̀ lójú. Ẹ jẹ́ káwa náà máa gbìyànjú láti wá ìrànlọ́wọ́ wa lọ sí ibòmíì. Oríṣiríṣi nǹkan ló jáde tó jẹ́ pé wọ́n ní ẹni máa ń ṣe. Ó tiẹ̀ fẹ́ dá wàhálà sí national team France tó ní pé ó ní Paul Pogba pé òun ló ń sà sí Mbappe pé tí game ẹ̀ fi drop, a lot of things. Àmọ́ nísìnyí báyìí àṣírí ti padà tú. Ọ̀nà lára nǹkan tó sọ náà ni pé Paul Pogba máa ń ṣe oògùn sí Manchester United tó máa ń gbé ẹbọ síbẹ̀, a lot of things látara wípé bí enviness. So ohun tí ò dá lélẹ̀, nítorí kódà tí èèyàn bá ní olówó nu mọ̀lẹ́bí tí ò bá fowó mọ̀yàn, the fact pé surname kan náà lájọ ń jẹ́, the fact pé ẹbí wa ni, kò ṣe dandan kí èèyàn tó fowó mọ̀yàn ní ká tó lè dùnnú fún yàn. Téèyàn bá ní olówó nu mọ̀lẹ́bí, at least ìwúrí àwọn èèyàn náà ni, ìwúrí èèyàn ni. Nítorí téèyàn bá ní ẹni tí ó jẹ́ pé bí wèrè àbí ẹni tí ó hùwà tí ò dáa, ó máa ti gbogbo wa náà lójú. Kì í ṣe pé èèyàn lèèyàn ń wù bọ́ tó máa tìyàn lójú. Èèyàn ní lè proud pé mọ̀lẹ́bí wa. Bẹ́ẹ̀ náà ni téèyàn bá ní olówó nínú mọ̀lẹ́bí, á jẹ́ ìwúrí fún wa. Kódà tí ò bá fún wa lówó, èèyàn yẹ kéèyàn lè fi yan gàn, èèyàn yẹ kéèyàn máa ní ayọ̀ ọkàn. Àmọ́ a lot of people ṣe video clip tó ń bú Matthias yìí, which is lóòótọ́ ni ohun tó ṣe ò dáa rárá. Àmọ́ tí a bá bárò wí, ẹ jẹ́ ká bárò wí.
tí gbogbo èèyàn tó bá ní oore ọ̀fẹ́ láti mọ family àwọn Paul Pogba at least pé bí a tó bá wá sí orí stadium láti support Pogba láti ara ìyá àwọn bàbá ìyá àti àwọn ọmọ yìí, tẹ́ bá rí bó ṣe máa ń múra, tẹ́ bá rí bó ṣe ń ṣe. Yorùbá bọ̀ wọ́n ní ẹni rẹ̀ ló ń bímọ rẹ̀, ẹni bú ló ń bímọ bú. Ẹ jẹ́ ká ní kíní lọ́kàn pé gbogbo wa tá bá wù one way or the other a máa account fún. Ojú ò ṣe fi mọ ẹ̀dá lóòótọ́ àmọ́ tí a bá ń sunkún a máa ríran. Ìmúra wọn, ọ̀rọ̀ tó máa ń sọ lórí social media, bó ṣe máa ń ṣe, èèyàn lè sọ kind of family tí wọ́n jẹ́. Tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ kò yẹ kó jẹ́ ohun ìyàlẹ́nu too much fáwọn èèyàn. So Paul Pogba tó bá ní kí n sọ bó ṣe rí, torí tá bá fẹ́ sọ súrọ̀ ọ̀rọ̀ báyìí, igun méjèèjì gẹ́gẹ́ bí ṣe máa ń sọ ẹni tó bá ti ń follow mi, the more tá bá ṣe nail igun kan, à ń fẹ́ àtúnṣe sí nǹkan náà. Kómi situation tí a bá wà láyé, igun méjì ló máa jẹ̀bi. Kò possible. Ó máa jẹ́ few, ó máa jẹ́ few people àbí ó máa jẹ́ few situation ló máa ṣẹlẹ̀ tó jẹ́ pé igun kan ló máa jẹ̀bi. Tá bá wo critically, a rí pé it takes two to tango, but most of the time a máa fẹ́ nail one part ni. Tẹ́ bá wo Pogba bó ṣe máa ń hùwà, bó ṣe ń ṣe, rí wípé téèyàn bá gbé gan látòrí lifestyle lórí social media, téèyàn bá gbé, tẹ́ni yóò bá jẹ́ni tó wà òkè, tí kò dẹ̀ jẹ́ni tó ní ìbẹ̀rù Ọlọ́run àbí tó mọ Ọlọ́run àbí tó ní ẹ̀sìn lára. Àwọn ayé tó yẹ pé bíi pé ó wà oppressive, àwọn ayé tó yẹ pé bí ẹni pé èèyàn máa ronú láti bó ṣe máa ń sọ̀rọ̀, bó ṣe máa iṣẹ́, bó ṣe máa mú lókùnkúndùn àbí bí ó ṣe mú lókùnkúndùn ní kìndẹ̀ sọ ni. Gbogbo àwọn lifestyle irun rẹ̀, a lè sọ pé gbogbo kíní yìí ò ní ṣe, but ó ní ṣe, ó count. Ó dé kí ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí ni wípé mi kàn fẹ́ fi ọ̀rọ̀ wọn ṣe case study ni. Ọ̀rọ̀ àwa Nàìjíríà àbáwọ̀ èèyàn dúdú ló jẹ mí lógún jù. A ti wà ní December báyìí, gbogbo èèyàn tó wà lábroad ti wá sí Nàìjíríà. Tí a bá rí bí ọ̀gọ̀rọ̀ wa ṣe máa ń hùwà, bí a bá rí bí a ṣe máa, gbogbo ala máa ń sọ pé a kì í fẹ́ kọ́yàn wá jẹ, kọ́ oppress wa one way or the other, kọ́ jẹ gàba lé wa lórí. Gbogbo ala níwà ìlara. A kì í rántí ọmọ ẹnìkejì, a kì í consider àwọn èèyàn tí ò ní. Ní Nàìjíríà tí a wà, ìlú wa à ń bẹ Ọlọ́run k'Ọlọ́run jẹ́ kó dáa ní. Gbogbo ala wọn pé Nàìjíríà ò dáa. Náà olórí tó dáa, wọn ò ràn wá lọ́wọ́. Everybody in struggle. Àwọn tí Ọlọ́run wá ṣẹ́gi ọlá fún, tó yẹ pé inú system yẹn wọ́n rí tí wọ́n ṣe ń bẹ̀. Life tí wọ́n ń lò, ṣé ẹ fẹ́ jẹ́ k'áwọn tí ò ní kọ́ lọ para wọn ní, kọ́ lọ kú sódò ni? Àwọn tí ó náwó látòrí bí àwọn celebrity, politician, individual, a máa sọ pé ọ̀tá wa máa ṣe kinní kan. System tá mọ̀ pé kò wà favourable. Everybody in struggle láti survive. Àwọn tó wá ní orí ọ̀fẹ́ t'Ọlọ́run ṣẹ́gi ọlá fún, àwa lo live yẹn wípé àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà tí ebi ń pa wọn àbí tí wọ́n, a ní láti wà careful. Eléyìí ń ṣe pé bí a ṣe mo máa náwó kí n má gbádùn ayé ara mi ni, àbí kí ni essence tí mo fi náwó. A ní láti wà considerate. On kidnap yàn lọ́tún, on kidnap yàn ló sì là ń pariwo ìlú ò dá o, àwọn èèyàn burúkú. Ṣé torí ìlú ò dá ni a ṣe wá ló ní láti wá máa jalè àbí láti wá máa ṣe kinní? The more bá ṣe lè máa condemn gbogbo wọn act sí pé ìlú ò dá, kò fúnyàn ní enough kinní láti sọ pé òun wà lọ hùwà tí ò dá. Bẹ́ẹ̀ náà ló yẹ ká máa bára wa wí. Àwa tá à ń intimidate àwọn ènìyàn ńkọ́? Tẹ́ bá rí gbogbo wọn celebrity yẹn, gbogbo December yẹn, gbogbo anything lórí social media, à intimidate ara wa ni. À intimidate less privileged people. Ẹ jẹ́ ká consider àwọn ẹni yìí náà. Wọ́n ní tó bá súyàn dé kinní, Yorùbá bọ̀, wọ́n ní bí tí ò bá gbọ́n kinní ò lè bàjẹ́. Nǹkan tí ẹni tí ò lówó lọ́wọ́, system wà fẹ́ fún, ó ń ronú already, inú ẹ̀ ò dùn already. Ó mú fífi ọ̀rọ̀ Paul Pogba ṣe àkàwé.
bí ẹni ṣe ń ṣe bóyá inú mọ̀lẹ́bí wọn ìwọ ni bíábíá last born kó wá máa gàba lórí àwọn ẹ̀gbọ́n ẹ̀ kó ṣáà máa ṣe yàmàyàmà kó ṣáà máa tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀ kó máa ṣe ẹni tó bá dẹ̀ lẹ́sìn lára ló máa wò ó pé bí a kò ra kúrò nínú ilé fún wọn àbákan rò ó pé àti wáyé iná àti wáyé pé bí a ṣe wáyé pé a máa rí la máa rí ẹni tó bá lẹ́sìn lára ló lè rí gbogbo wọn kìíní ìfọ́síwẹ́wẹ́ ló lè rí diversify ẹni tí ò bá lẹ́sìn lọ́yẹ́ pé òun náà bí ọmọ ògbóró ni wọ́n máa convince ẹ̀ wọ́n máa ní ẹ jẹ́ ká ṣe kìíní fún bọ̀bọ̀ yìí torí tá bá kàn fẹ́ máa nílẹ̀ wọn tó jẹ́ èèyàn báwo kò sẹ́ni tí ò lè hùwà burú nínú gbogbo àwọn èèyàn kò sẹ́ni tí ò láburú nú kò sẹ́ni tí ò dẹ̀ ní dáadáa nú so ẹ jẹ́ ká ní ilé ìlọ́kàn fún gbogbo àwọn èèyàn tó jẹ́ pé lifestyle láti fi oppress one another láti fi intimidate ara wa kò sẹ́ni tí ò lè ṣe fàájì èmi tí mò ń sọ̀rọ̀ àbí gbogbo wa kò sẹ́ni tí ò lè bùgá but ẹ jẹ́ ká máa lè ní àpèbọ̀ ẹ jẹ́ ká máa ní àpèbọ̀ ẹ jẹ́ kó máa jẹ́ pé kó má jẹ́ nǹkan tó jẹ́ pé a máa ṣe all the time tí bá ṣe pé dùhálà náà bí kí wọ́n máa ṣe jẹ́jẹ́ tí bá rẹ̀ tó fẹ́ tẹ̀mí lójú mọ́lẹ̀ máa kó sugar pad sápá nǹkan tá a fi ń gbàdá ká lówó náà nìyẹn but kò dá kéèyàn fi position yàn fi tẹ ẹni tí ò ní mọ́lẹ̀ àbí fi tẹ̀yàn lójú mọ́lẹ̀ but tá a bá ní ká máa ṣe ẹnu ká má fẹ́ bá àwọn èèyàn nínú jẹ́ tá a bá wá rẹ́ni tí kò mọjú tí ò mọ́ra tí kò rí pa ti fún un lọ àpọ́nlé tí èèyàn bá sọ pé mọ́ tí mo tó o bá láìfi inú yẹn but most torí tá a bá fẹ́ kọ̀bọ̀ wọn kínní aláti dig down pé kí ló máa ń lead to all these acts kò ń ṣe pé tí situation bá kàn ti ṣẹlẹ̀ kàn ń ṣe pé fún èèyàn kan búyàn kan sọ pé kíní kan nǹkan kan ló máa ń ràn kankan lọ́wọ́ ẹ jẹ́ ká máa wò ó pé kí ló máa ń lead to this èyí ni ohun tí torí mo rí gbogbo nǹkan tí àwọn èèyàn sọ nípa Matthias wọ́n á rí pé shift blame sọ́dọ̀ boy yìí náà tẹ bá rí bí boy yìí dẹ̀ ṣe ń wùwà ọ́ní tàbá dọ̀rùn aṣá máa ń sùn a máa ń kú a máa ń lálà tàbá rí bó ṣe ń wùwà lórí feed lórí àwọn fún àwọn player ẹgbẹ́ àmọ́ nǹkan tó lè ṣe sọ́wọ́n brother náà lé tàbá fẹ́ balance things a ní láti wà fair so mo fẹ́ bẹ̀ wá fún gbogbo ẹni tó bá ná wọn kìíní ẹ jẹ́ ká máa consider àgàgà ní àwa ti Africa àwa ti Nigeria ẹ jẹ́ ká máa consider pé system wa kò pay gbogbo wa ẹni tó lọ́n bá ṣẹ́gẹ̀ làfún àbí tó bá ń rọ́gbọ́n ẹ̀dá kó máa consider pé àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ òun naturally tí wọ́n bá ti náwó iná àwọn èèyàn ò lè dùn síyàn ẹ má yẹ ká máa tanra ilé ọ̀rọ̀ ọ̀tá kọ́ lélẹ̀ torí mi ò understand gbogbo nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀tá làkọ̀ máa ń gbé gbogbo èèyàn lọ́ta wa àbí kíní kan ta iṣẹ́ ọ̀rọ̀ ọ̀tá kọ́ lélẹ̀ nature ni téèyàn bá ti náwó ó yẹ deep down èèyàn yẹ kéèyàn mọ̀ pé àwọn tí ò ní gbà téèyàn ló máa pọ̀ jù èèyàn wá padà lọ ń tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀ adé ń sọ pé kó má bínú àbí kó má react ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa náà ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa ìdí tá ní láti ṣe jẹ́jẹ́ ni wípé ohun tó ṣẹlẹ̀ sí Paul Pogba ń sìn àbí tẹ́ni tó bá ń wúrú wà yìí tí result ẹ̀ bá dé kò sẹ́ni tó máa win at the end of the day a máa lose ló máa padà bá dé Paul Pogba ò lè sọ pé òun win pé wọ́n ti sẹ́ńtẹ̀sẹ̀ gbọ́n òun kò lè sọ pé òun win kò ń ṣe nǹkan tó lè fi wà tó lè proud of kò ń ṣe nǹkan oríire nínú mọ̀lẹ́bí wọn percentage ẹ̀gbọ́n ẹ̀ àbí pé irú nǹkan báyìí jáde nínú mọ̀lẹ́bí wọn ẹni tó bá lọ́pọ̀ láwùjọ pé wọ́n ń ṣe mọ̀lẹ́bí tí ó yẹ kéèyàn bá ṣe èyí àbúrò náà àmì èyí ẹ̀gbọ́n náà kò lè sọ pé bí nǹkan tóun náà ṣe even kan máa sentence deep down àwọn tọ́jọ́ mọ̀ sí wọn ò lè sọ pé wọ́n máa wà proud of nǹkan tóun ṣe fún àbúrò òun so àwọn ọ̀wà yìí ní kí ẹ jẹ́ ká mọ̀ kí ẹni ìwà tàbá wù kí ni end result ìdá wọn ká wa mọ́ bẹ́ẹ̀ ni o àbí tọ́wọn èèyàn wọn tiẹ̀ ká wa mọ́ bẹ́ẹ̀ ṣó ṣe proud of ẹ jọ ẹ jẹ́ ká wà careful ẹ má jẹ́ ká intimidate àwọn èèyàn system Africa ti intimidate àwọn èèyàn enough ẹ má yẹ káwa náà tún máa add mọ́ ẹ jọ Ọlọ́run á wà pẹ̀lú wa bí mi ṣe máa ń sọ ẹ jọ̀ọ́ follow mi lórí social media handle mi Ìjẹ́ Ọmọlúwàbí lórí Facebook, TikTok, Instagram àti YouTube Ọlọ́run á wà pẹ̀lú wa ẹ ṣé.